Ọlọ́run ó fi ọ́ síbi tó ti máa rí àlàárà sí Ọlọ́run. Tó ti máa fojú kan nẹ́bí tánẹ́bí inú máa fojú kan ọ́. Tó bá lẹ́yọ̀ kan ó lè jẹ́ pé wọ́n á rúmù lọ́mọ gbé lálùjẹ́ náà. Ọ̀sán àti wà nínú náà. Ọ̀ wà ní wá rúmù. Sígúrùm. Sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run kò sí kójú ọ̀rọ̀ ńbẹ̀. Rárá o. Tó ti yé. Òrùn ò ní pọ̀jù. Tó bá ní ìwà méjì ọ̀nìmọ̀ lórí mọ̀ palọ̀. Àdúgbò bẹ̀ room cell. Room and parlour. Tó bá ní wà mẹ́ta ọ̀nìmọ̀ lórí 2 bedroom flat. lọ́dọ̀ Ọlọ́run. Mashallah. Wọ́n bá ní mẹ́rin ọmọ ló 3 bedroom flat. Ó tún ní pálọ̀. Ìwà mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn kan wá ní àwọn kan ní méjì mẹ́ta. Allahu Akbar. Ìwà náà la fẹ́ kà. Àwọn kan sì ní márùn-ún. Mẹ́wẹ̀ẹ̀wá. Àwọn kan ní mẹ́wẹ̀ẹ̀wá. Aṣaratu. Aṣaratu khisali. Aṣaratu khisali. Aṣaratu khisali. Tudkhiluka al-jannata. Tudkhiluka al-jannata. Ìwà mẹ́wẹ̀ẹ̀wá yìí èyí ó wọ àlìjẹ́nà Ọlọ́run. Aṣaratu khisali. Bàbá ní mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ọwọ́ àlìjẹ́nà. Aṣaratu khisali. Bàbá ní wà márùn-ún ọwọ́ àlìjẹ́nà. Aṣaratu khisali. Tudkhiluka al-jannata. Bẹ́ẹ̀ ò bá wá ní kankan ní wà mẹ́wẹ̀ẹ̀wá yìí Ọlọ́run gbàdúrà yìí o. Baálẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ò gbàdúrà bá yìí. ní wà kankan ní mẹ́wẹ̀ẹ̀wá yìí yóò dààmú láyé àtàkì àmọ́. Ayé ó bàjẹ́. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Wa bashiril ladina amanu wa amilus solihati anna lahum jannatin tajri min tahtiha al-anhar kullama رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وبشر الذين آمنوا وعملوا الصالحات Nabi Muhammadu máa fún àwọn èèyàn kan ní ròdò mú pé wọ́n dọ̀mọ àlìjáná látàyé. الذين آمنوا Àwọn tó gbà wá gbọ́ fún wọn ní ròdò mú pé àlìjáná làwọn wọ̀. Ọlọ́mọsá kìlì àti ẹ̀fọ́ wọn. وعملوا الصالحات Àtàwọn tó níwà mẹ́wẹ̀ẹ̀wá tá a fẹ́ kà yìí. Ẹnìkan ò ní níwà mẹ́wẹ̀ẹ̀wá yìí yóò ti kọ́ ọgbọ́n gbọ́n náà wò. Yóò ti kọ́kọ́ gbọ́ Ọlọ́run gbọ́ ní kó tó ní. Àmọ́ wa nẹ́bí máa fọ́ wọn tó bá ta àwọn Ọlọ́run gbọ́ fún wọn ní rò pé wọ́n wà àlìjáná. وعملوا الصالحات Wọ́n ní wọ́n níwà mẹ́wàá tá a fẹ́ kà yìí. Lọ́wọ́ wà àlìjáná lẹ́yìn. أن لهم جنات تجري من تحتها الأنهار Wọ́n ní ròdò ló pé àlìjáná tí odò akérèmọdò máa sàn nínú ẹ̀ wọ́n wọnú àlìjáná. كلما رزقوا منها من ثمرة رزقا Àwọn ni wọ́n bá wọnú àlìjáná tán tábà tí yóò rò fún àwọn fẹ́ jẹ bíà Ọlọ́run ni ẹ kó orí rẹ̀ bá wọn. Ẹ kó fún wọn. Tábà rò pé àwọn fẹ́ jẹ mọ̀ngòrò Ọlọ́run ni ẹ fún wọn lórí ara rẹ̀. Tábà rò pé àwọn fẹ́ mú ọsàn Ọlọ́run ni ẹ kó orí ara ọsàn kan rí ẹ kó tiwọn. كلما رزقوا منها من ثمرة رزقا Ọlọ́run ní bàbá tí ń rò pẹ̀lú nǹkan báyìí la fẹ́ nínú ọgbà àlìjánnà bàbá tí ń rò yóò sì máa wà wájú wọlé. Àwa ni kí ó jẹ́ lu tí wù wọ́n á kó orí rẹ̀. Ọlọ́mọsá sì rẹ̀ àti ẹlọ́mọ àlìjánnà. Bọ́bọ̀. قالوا هذا الذي رزقنا من قبل
ọlá wa nìyẹn àánú wa nìyẹn gbàtẹ́ ti jẹjẹkújẹ láyé ẹ máa jẹ léyìí lọ. A'udhu bihi mutashabiha. Tú olórí ẹ máa fún ọmọ tàṣà àwọn nǹkan tó yàtọ̀ eléyìí tó yàtọ̀ sí táyé gbogbo tí ta mú níṣe èyí ó mọ dùn ọ́ bọ́ ọmọ mẹ́rẹ́sì èyí ó mọ dùn ọ́ bọ́ ọmọ tàbí ó kà ọlọ́run ní kú tú. Bihi mutashabiha. ẹ máa fún wa láwọn nǹkan tó yàtọ̀ síra wọn ká máa gbádùn ayé ara wọn bẹ́ẹ̀. Walahu fiha azwajun mutahharatun. ìyá kan bẹ ó tó kó wájú àná Muhammad lọ́jọ́ bẹ́ẹ̀ anabi wa sọ fún yàrá pé ọ̀nì wà ní jẹ́nà yàrá wa balùwẹ̀ bó bó ti ṣe bó ṣe ṣe náà tó bó ṣe fẹ́ràn wà níbi tó mọ̀ ní wà ní jẹ́nà anabi wa rẹ̀ ní ibi ọ̀ wà ní jẹ́nà ara yìí náà ní gbé wọ̀. Ọwọ́ àlùjánnà àmàrà yìí lọ ní gbé wọ́. ọ̀nì gbé ara ilé yìí wọ̀. ọlọ́lọ́wọ́ wa sọ pé. Walahu fiha azwajun mutahharatun. ọlọ́wọ́ obìnrin tó dáa tó fáìn tó rẹwà láti mọ́tà ẹ̀ ṣe nǹkan oṣù. wọ́n ní sẹ́mà bá ti wà ní jẹ́nà obìnrin kò ní ṣe nǹkan oṣù. Mutahharatun. ọlọ́wọ́ obìnrin tó máa pé àwọn tó ṣe pé bẹ́ẹ̀ bá ti ń wò wọ́n ní kó sì máa lé lẹ́ẹ̀kẹ́lẹ́. ẹlòmíì wọ́n bá gbẹjọ́ kó tó lé ọlọ́run nílẹ̀ ẹ bá ti wà ní jẹ́nà bẹ́ẹ̀ bá ti ń wò wọ́n nǹkan yóò máa lé lẹ́ẹ̀kẹ́lẹ́. Walahu fiha azwajun mutahharatun. ọlọ́run bá ti ń wo ọkọ rẹ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ lára jẹ́ ní ọmọ sí. Walahu fiha azwajun mutahharatun. ọ̀rọ̀ pé wọ́n fi kíní kọ́ nǹkan náà ní òṣèlú ìdáríjà yóò fi ilé síbẹ̀. Walahu fiha azwajun mutahharatun. bẹ́ẹ̀ bá lò láyé ẹ̀sìn ẹlòmíì àfa yóò kọjá bí ẹ bá lò ó. ọlọ́run fi bò wọ́n láti rí ni. abọ́lọ́dọ̀ àwọn ọlọ́run bẹ́ẹ̀ bá wà ní jẹ́nà àṣìwájú. Azwajun mutahharatun. àwọn obìnrin tó mọ́ tó dáa òun là á fi ṣe àlejò fún ìtẹ̀ bá wà ní jẹ́nà. ọkọ rẹ ọkọ dáadáa fọ àlùbáríkà ẹlòmíì ò ní fi ọkọ rẹ máa ń bá dòjà àlùbáríkà ọlọ́run á fún lọ́kọ mi. ṣe mọ̀ pé Aṣíà ọjọ́ tí ń jìyà lọ́wọ́ Fáráò ó ní rọ́bì ibùdó lè ẹ̀dá kábẹ́ ìtàn bèrè jannati wà méjì ní ẹ̀fẹ̀ àwọn wà mọ̀lẹ́ wà méjì ní ìpínlẹ̀ bá omi lọ́ọ̀lẹ́. obìnrin ló sọ bẹ́ẹ̀ ó ní rọ́bì ibùdó lè ẹ̀dá kábẹ́ ìtàn. Kurani ẹgbọdake wa si ẹ máa ń kéwòn. Rabbi muli baita minal jannati. Ọlọ́run ẹ bá ń wọ ẹyà ọlọ́run ó dàgé ẹ máa wọ Kurani kí ẹ máa ké dáadáa inú tọ́lọ́ kan faramẹ́ kí ẹ máa si Kurani ké. Rabbi ó yà dán kẹlẹ́bẹ́. Rabbi ọlọ́run ibulili indaka baita fil jannati. ìyà tí wọ́n fi ń jẹ mí yìí máa ti ń kàn mí léṣo. Ká ń fi iná sí mi lójú ara inú mi ń dùn pé ń lọ lè pàdé wọ lọ. Indaka baita fil jannati. Amọ́lọ́wọ́ ìbá ń kọ́ kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ àlìjẹ́nà jẹ́ tí ẹ máa ń wọ́n bí tí ń lọ báyìí tó kù láyé. Wa najini min Fir'aun. Ọtí là mí lọ́wọ́ fèrè àwọn àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Wa najini minal qawmi zalimin. Ọtí ti là mí lọ́wọ́ àwọn ẹni iṣẹ́ bí ọlọ́run ní wọ́n ti rí àlìjẹ́nà tó ń lọ rí Aṣíà. Aṣíà tó tọ́ wọ́ rí. Ṣé ẹ máa bẹ́rù yìí wọ́n ní fi ọkọ rẹ̀ mọ́? Kò ní fẹ́ ìyàwó rẹ̀. Wàlúù bá ṣe rí ẹni gbọ́kọ̀ ayé wọn lọ jáde yẹn. Fi ya àṣà. Walahu fiha azwajun mutahharatun. Ẹlòmí ò ní fi àfa àmọ́ lójú àlìjá àmọ́ tó ráfà mi ò wọ náà. Ìmọ̀mù mi ò wọ náà. Àwa fún ní ìyàwó rẹ̀ wọ́n á wà gbé fẹ́ lómi.
kúrò lè pè fálábà torí bẹ́ẹ̀ yẹn bá ti wà lìjẹ́ ní oṣù lọ́mọlúwàbí. àṣàrà tù. wọ́n fi àhàlẹ́dẹ́. ọmọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ sàṣẹ bẹ́ẹ̀ bíbí àti. àṣàrà tù fi sálí. tó ìfẹ́lú kàlíjà ẹ̀ńdàdà. ìwà mẹ́wàá yóò dọ̀wọ́ èmi àti ẹ̀. bọ́ kí o kórì rẹ dúdú kó yọ kókó ọ̀lẹ́mọ̀ wà lìjẹ́ náà. ọ̀lẹ́mọ̀ wà lìjẹ́ náà o. bọ́ gba gbogbo àwẹ̀ ayé yìí tọ́ ọ̀lẹ́mọ̀ wà lìjẹ́ náà. ọ̀lẹ́mọ̀ wọ bẹ̀ ó kọ̀ fọ́n nù. máa bọ̀. Bala Sheikh Mustapha bunu Abdi Salami. àfa àgbà tí wọ́n dákọ̀ ọ̀hún ni. Man kanat fihi hadhihi qatlatul asharatu. ẹni bá ní ìwà mẹ́wàá tá a fẹ́ kà yìí. Fahuwa min ashabil jinani. Fahuwa min ashabil jinani. yóò dọ̀ ọmọ àlìjẹ́ náà yóò wọ àlìjẹ́ náà. má bọ̀. Al-awwalu àkọ́kọ́. nafusun afifatun lighairihi. tí ẹ̀mí rẹ̀ fún yẹ sọ́mọ náà. ó lẹ́ni fúyẹ́ sọ́mọlá kejì. ẹ̀mí rẹ̀ fún yẹ kò wúwo. ẹlòmíràn ó bá jòkó tí yàn ẹ̀ sì máa ń bànújẹ́ lára rẹ̀. Nafusun afifatun lighairihi. ẹlòmíràn bá jòkó tí yàn yóò sì máa ń gbọ̀n. torí pé inú ẹni yẹn ni. Nafusun afifatun lighairihi. ẹlòmíràn bá wà pẹ̀lú yẹn gbogbo ọ̀nà ojú ikú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì máa fi wọ ọmọdé kejì. àkọ́kọ́ ni ẹni tí ẹ̀mí rẹ̀ bá fúyẹ́. Wa huwa yafu liman asa'u. kò sí bẹ́ẹ̀ yóò ti ṣètò alóhùn òun yá fi rẹ̀. àní tó sọ̀rọ̀ yẹn wò. Wa huwa yafu liman asa'u. nígbà téèyàn bá ṣe tó bá bànújẹ́ tó dùn náà lẹ́yìn bẹ́ẹ̀ yóò gbé ìbúni yẹn bọ́ lọ. ìwà ni ẹ kẹ́mi yóò fúyẹ́ ìwà ni kéèyàn lè yá fi yàn. mo bá wá rí ẹ̀ṣẹ̀ ẹ̀dá kan bá ṣẹ̀ alóhùn forí jẹ. Fa inna nafsa la'ammaratun torí ẹ̀mí kálí ẹ̀mí tó fúyẹ́ kò yí sí. kásẹ̀ yẹ kéèyàn máa tààrà kásẹ̀ yẹ kéèyàn máa sọ̀rọ̀ kéèyàn rí tó dùn yẹ kéèyàn máa wùyá kò yí sí. ẹ̀mí máa ń pààyàn láti àbúrò ni ká ó ti bọ́ sépè fún padà ó ti bá ajá bá ajá ó ti yọ fi tó mọ̀ pé ẹni ọlọ́pàá wa kò lẹ́mìí tó fúyẹ́ ó ti dọ̀ màlìjẹ́ náà ọ̀yà mọ̀lọ́kọ láti ṣe asani. ìwà téèyàn fi wà nìyẹn náà kẹ́mi rẹ̀ fúyẹ́ Kẹ́mi sọ́kọ̀ rẹ̀ rẹ̀ fúyẹ́. kọ́ wá ní lẹ́mìí pé bàbá alágbájá ló jáde yìí ló mọ̀ dá mà lálẹ́ yìí ó sì dé lòtó ó sì dá mà bọ́ọ̀ tí ń lọ mú lọ ń fa sòkòtò lọ ń fún kóró pé La ilaha illallah. mo bá yìí pa ó wá bọ́nu mọ́ sókòtò. sòkòtò kọ́lọ́ bẹ́ẹ̀ bu wá bu irun rẹ̀ yìí wá ń ké tó. àwọn èèyàn wa máa ti ń ṣe. La ilaha illallah. Asani. ẹ̀mí rẹ̀ ò fúyẹ́ nù sọ́wọ́ atalẹ̀ èdè yín mú in. ẹ̀mí rẹ̀ ò fúyẹ́ sọ́wọ́ ata. ẹni ẹ̀mí rẹ̀ máa fúyẹ́ yóò wà nìyẹn náà àkọ́kọ́ nù. Asani. ẹlẹ́gẹ̀ẹ́jì Qalbu radiyun bima qasama Allah. Qalbun radiyun bima qasama Allah. ẹ̀mí tó yọdún sí ìpè tọ́lọ̀ kú fún. Atọ ebi tọ́sí ọ̀fẹ́ yìí ọlọ́kọ̀ dúpẹ́. Kèésì ẹ̀mí tí wọ́n kúrò àfẹ́lẹ́ ká dọ́gba sí. Kèésì ẹ̀mí tí wọ́n bá eléyìí tí kò ń tẹ̀yẹ. Ẹ̀mí tiẹ̀ ń ta ko èèyàn kan. Ìwọ òyọ́dún sí lè ní oore tọ́lọ̀ ṣe fún ọ. Qalbun radiyun bima qasama Allah. Ẹlòmíì fẹ́ rẹ wà ní oṣù lọ́lẹ́ ra bàtà tó ṣe ẹlẹ́sẹ̀ torí kó kàn kó òun náà fẹ́ máa rán. bàtà ń sò. Ó dúpẹ́ lórí bó ti rí. Qalbun radiyun bima qasama Allah. Ẹlòmíì ni wọ́n gbà lóde ló bá kun pampẹ́sì ló bá dàbí wèrè. Kó tó débi tí ń lọ, omi ti bá wọlé ẹ̀yẹ. ìdágùn ti bàjẹ́ ìgbà mélòó ni ìdágùn fi ń bàjẹ́. Ẹni wá fẹ́ràn rẹ̀ ẹ̀sìn lórí ẹ̀sìn náà pẹ̀lú ìfọ̀jẹ́ lórí ìfọ̀jẹ́ lórí ìfọ̀jẹ́. Ọ̀yọ́nú sí ìpín ọlọ́run lára rẹ̀. Ẹni tí ó rí àdìgẹ́ náà wọlé tó bá gba ìpín ọlọ́run pé tó kọ́lọ́ tuntun dá mi yìí kò dúpẹ́. La yasudu ni'matallahi ala ghayrihi. Kò ní ṣe kéèta lórí orí ẹlòmíì.
bó ní tẹ́lẹ̀ ṣe wá pọ̀ tó báyìí kò ní rírò dédé tiẹ̀ tọ́lọ̀ ṣe fún yóò mọ̀ lórí pẹ̀lẹ́ lórí. فإن الحسد طبيعة كل بني آدم. a máa bínú ẹni ká ṣe kéèta ká máa fẹnu wálẹ̀ láti wá irú àti òótọ́ àdámà kẹtẹ dámọ̀ gbogbo ọmọ àdébí àdámà gbogbo ala ní kéèta la. mo bá ti ń fẹ́ ní ẹnìkan ní ìṣẹ̀jẹ̀ lómi wọn olùdókòwò lóde mẹ́jọba yẹn nìkan ní mẹ́yà yẹn nìkan. wọ́n ṣe ẹ̀dá fóònù tuntun ní bó ló ti rí. ṣé wọ́n kò tí. فإن الحسد طبيعة كل بني آدم. wọ́n dá mọ́ gbogbo wa ní Wọ́n dá mọ́ wa ní. àárín mú mára ní dúra wa lọ́dún. إلا قليلا منهم. àfi àwọn èèyàn díẹ̀ ni wọ́n ní kẹta. àwọn èèyàn díẹ̀ lọ́lọ́wọ́ fún kẹta. الثالث àwọn èèyàn díẹ̀ lọ́lọ́wọ́ fún ní kẹta. kẹta ẹlòmíì orí ìwà àfikún mọ́lẹ̀. aláyé ló ń bí lórí orí òun ní bí oṣù. aláyé lórí ẹ̀dá kẹ́ èyí gbígbẹ́ lẹ́mìlẹ̀. yóò ẹlòmíì ó tètè rí ìwà àfikún títí ẹ̀ mọ́lẹ̀. wàhálà ìgbà mi bá ti mú bẹ́ẹ̀ ọlọ́run sì yọ kéèké ní ẹ̀kú láàrin kó tó kéde mẹ́. kí lẹ wí ẹni làwọn tuntun kọ́ lé mi. ìfowópamọ́ ti jó àlọ́fẹ́ ẹ̀dùn parí mi náà ni. tí o sì fẹ́ ṣe ọ̀pọ̀ mọ̀lẹ́ ń dábọ́ náà. lágbájá ló ra mọ́tò ṣe iṣẹ́ ṣe àfa náà sì ní ṣe aláfa náà ní ṣe aláfa mọ́tò ṣe àfa. فإن الحسد طبيعة كل بني آدم. gbogbo wa ni wọ́n dá kéta mọ́. إلا قليلا منهم. àfẹ̀yẹ̀ díẹ̀ kọ́ba ti bára rẹ kó o ṣe kéta èèyàn ọwọ́ àjẹ́ náà. الثالث orí lọ́lọ́run fún mi fúra yé lọ ní láàrin wa yìí náà. láàrin wa yìí náà. láti ṣe kéta ìṣọmọ àjẹ́ náà. ẹ sọ́ba àti ọba ti ní pé ẹ̀mí rẹ̀ ń rúṣẹ́ yẹn kan ọmọ náà ni wọ́n ọmọ náà ni wọ́n. ee ọmọ náà ni ọba àwọn tẹ́bí rẹ bá ti rú sọ́mọ́lá kejì. ọmọ náà ni wọ́n. ọmọ náà ni ọba. الثالث ẹlẹ́kẹta. وبدن يتحرك للعبادة. bàdànù. يتحرك alákù. للعبادة. tí yàrá tètè sí lọ. ara wa yìí ó yà ó dé ojúra wọn lọ. ara wa yìí ó dá ojúra wa lọ. àwọn ará kan bẹ tó bá bí aláwọ̀ ní sẹ́ra wọn mọ̀ kó má sùn. بدن يتحرك للعبادة. ara tí yàrá ṣètò lọ kí yàrá kírun kí yàrá gbàwẹ̀ kí yàrá sàṣàlátù kí yàrá kírun kí yàrá ṣiṣẹ́ rẹ̀. لا يستحي لشهوات الدنيا. kèésì ara tí ń ṣe yẹ̀dọ̀yẹ̀dọ̀ ayé. rárá o. pàtí tẹ́lómi lọ lóṣù kan kò níye. àkàrà òkú ló pọ̀ nílé ẹlòmíì. pàtí lóṣù ẹlòmí lọ lòsì lẹ́kọ̀ọ́ yìí. gbogbo pàtí lọ sáfẹ́ lọ́tọ̀ ọwọ́ àdó lòsì. bàbá tó wá kọ́ra mọ́tò fún wàsáyìn ìdádúgbò wa ní gbégbó. àǹkárá kọ́ wa mú tó pọ̀ kò fi tà kọ́ gbowó ẹ̀ padà wá. لا يستحي لشهوات الدنيا. bàbá bá sọ náà bá lọ bẹ̀ wọ́n nílé ọba náà tó bá lòdì. bẹ́ẹ̀ni. sọ́rí àfọ́tà nígbà tó mú fóònù 5,000. bébí ti mọ̀ nù wá tó dánú aṣọ rẹ̀ tó ní òwò. mo fẹ́ dàbí lágbájá ẹlòmíì lórí lórí ẹ̀ bá burú tó bá bá dùn. ẹjọ́ dájú ẹ̀fọ́ mi lọ sí ìyàwó bá kú náà. lọ́wọ́ tóbi ní ẹ̀gẹ́rẹ́. بدن يتحرك للعبادة. bọ́ba ti rí i pé ọ̀hún yára ṣe tọ́lọ̀ wọ́n ń pẹ̀lú wọn tètè lọ lẹ́kì wọ́n ṣẹ̀ṣẹ̀ láti wọ́n yóò fún ànábì wọ́n sọ̀rọ̀ ọlọ́run wọn gbọ́ dáadáa ọmọ àlùjànnà. ọmọ àlùjànnà. لا يستحي لشهوات الدنيا وزينتها. wọ́n bá ti ní pàtí lẹ́bi kẹ́tọ́ ìrẹ́ bá ti mú jẹ́jẹ́ náà ti ń jó kalẹ̀ ọmọ náà ni ọ́. ọmọ náà ni ọ́. láì jẹ́ pátí tọ́lọ́ àtànábì. wí wọ́n máa gbà lọ́dọ̀ wa sí wáyé ọwọ́ náà nù. wọ́n mú bọ́ńdì owó náà fata wọ́n. ara rẹ̀ yá sí kọ́ ṣe lọ́wọ́ aya rẹ̀ yá sí kọ́ ṣàṣàlátù ara rẹ̀ yá sí kọ́ kírun ara rẹ̀ yá sí kọ́ tó tẹ̀yẹ̀ ṣe àfi fàájì ọmọ náà ni ọ́. الرابع ẹlẹ́kẹ̀rin. ويد سخية يستر بها. ọwọ́ rẹ̀ tó wá jẹ́ ọwọ́ tí ó yẹ lásìkò ọwọ́ àánú ọwọ́ tí ò láwù
ọwọ́ tọrẹ tó wá ṣe pé dàtọ̀ òní wá bá yóò wò lásì. Manihita ilé yìí. Òpè ní bá gbé bùkátà wá bá yóò yẹjú ẹ̀. Láyé bùkálù bímọ àtà òwúwà. Gbogbo èdè tọ́lọ̀ bá ṣe gbogbo ní musa mọ́. Tó bá ti bára rẹ̀ kọ́ ń tọrẹ, ọ̀ ń sàánú yẹn ọmọ àdìgẹ́ náà ni ọ́. Alikamisu. Tó bá ti rí pé ọláhùn olórí nítorí àjò ní ọ̀dà padà ọmọ náà ni ọ́. Tó bá ti rí pé ọ̀ya tó lọ́rọ̀ rí lẹ́nu ọtún fọ̀rọ̀ bùtù ọmọ náà ni ọ́. Alikamisu. Tó bá ti rí pé ní mo ti wá mọ náà rè ọ̀dà yìí náà má kó pa àbọ̀ ọ̀tún tó máa ń tẹ́lẹ̀. Alikamisu. Ẹlẹ́karùn-ún. Wàkásíyàtú fìlì kálíbì. Ẹni tó bá bá ẹ̀mí rẹ̀ ti bẹ́ẹ̀ wọlé ọ̀pẹ̀ wọ bẹ̀. Kásíyàtú fìlì kálíbì. Ó bá fẹ́ sàbúrú àyà rẹ̀ oṣù kìá. Kásíyàtú fìlì kálíbì. Wọ́n bá fẹ́ ṣe òfófó kan àyà ẹ̀mí rẹ̀ onígbà. Wàkásíyàtú. Ọmọ bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn. Ẹ̀mí rẹ̀ ó máa gbà báyìí. Yóò bẹ̀rù Ọlọ́run ó kà dédé bọ́ ni. Ẹni tó bá bára rẹ̀ ẹ̀mí rẹ̀ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀. Àdáàlà yẹ̀fọ́ alàlìgẹ́rì máa là yẹ̀kì balọ̀. Tó ṣe pé etí ò lè gbà kò ṣe fẹ́ lòmíì. Ó bẹ̀rù Ọlọ́run débi pé tóun ò tí ò fẹ́ kò ní ṣe fẹ́ lòmíì. Ẹlòmíì tí ò fẹ́ ní ṣe fẹ́ lòmíì. Etí ò lè gbà ní sọ fẹ́ lòmíì. Tó bá ti rí pé gbogbo ọ̀rọ̀ lọ lè sọ tí ò tẹ́ Ọlọ́run. Pẹ́pẹ́ wọn náà nígbà kẹsàn orí ẹ̀ sí ọmọ náà ni ọ́. Àmọ́ kankan ọtí fi kúnra rẹ wò kọ́tọ́ fi kún ẹlòmíì ọwọ́ àdìgbò dùn wọn náà á sọ̀sọ̀ mọ̀lẹ́bí yọ máa jẹ́ nàìjíríà. Àsáàbìsù. Wasilatule arihami. Èyí ò lónìí kéèyàn máa so ẹbí pọ̀ ọmọ ìyá ọmọ bàbá lẹ́bí. Allati amara Allahu biha an yusala. Ní ẹ bọ́lá ti pa á láṣẹ tó gbogbo ẹni tó bá so ẹbí rẹ̀ pọ̀ yóò dọ́gba àdìgẹ́ náà. Hatta yuhibbahu ashiratu. Ó sún ẹlòmíì so ẹbí pọ̀ fá títí mọ̀lẹ́bí bí wá dà mọ́ bọ́rọ̀ tó bá ti dàrú alájì ni ó yẹjú ẹ̀. Alájà ni ó yẹjú ẹ̀ pé ẹ̀kọ́ lọ́dọ̀ máa mi ẹ̀kọ́ lọ́dọ̀ alájì àjá. Àwọn mọ̀lẹ́bí fi wá fẹ́ràn rẹ pé gbogbo tó bá fẹ́ dàrú ẹbí ọ̀dọ̀ rẹ ní ti tó ọtí lọ́mọ àdìgẹ́ náà bá kú. Májà alájà sẹ̀ kí ó gbọ́ òun dákun torí Ọlọ́run yóò dákun ní o ìmọ̀ náà ni ọ́. mọ̀nà ni ọba òun tó dákun. Ó yá parí ẹ̀. Asabi'u wa khudu'u lillahi wa li ibadihi. Yóò kà dédé parẹ́ tí ń tẹríba fọ́lọ́. Allahu akbar. Orí ọlọ́kọ̀ọ́rọ́ lọ ń tẹríba fún. Kibarihim wa sigarihim. Ń tẹríba fún Ọlọ́run wá ìgbà. Li ibadihi. Àlùkùbá tó gé. Wa khudu'u lillahi wa li ibadihi. Ẹni tí ń tẹríba fọ́lọ́ ń tó wá ń tẹríba fáwọn ẹ̀dá Ọlọ́run. Kibarihim wa sigarihim. Ọ̀rọ̀ ọmọ kékeré ni, ọ̀rọ̀ àgbàlagbà ni, ni wọ́n ń tẹríba. Hatta la yarona fusahu shay'an. Ẹlòmíì ní tẹríba débi pé kò ríra rẹ̀ mọ́. Kẹ́sẹ̀ tàwọn alábòsí o. Ẹlòmíì ò máa tẹríba débi pé bẹ́ẹ̀ bá lẹ̀ ẹgbẹ́ ọmọ yìí lẹ̀ ń kú lẹ̀ fún àánú rọ́lọ́ lára. Kí ló dé tẹ̀ sí báyìí yẹn o ti wá mẹ́rin kankan ní sọ́nà wọ̀ pọ̀lé bọ́lá òṣèré fún. Ẹlòmíì ò ní tẹríba débi pé kì í rí yẹn mọ́. Débi pé yóò máa fi rí ara rẹ̀ wọ́n tọ̀ tí ìmọ̀ ń tọ́ jẹ́ lọ́sọ̀ọ́sẹ̀ ń rúgà sẹ́ni tọ́lọ̀ ni ó dá fún. Kódà wọ́n á pẹ́ẹ́nu máa tiẹ̀ náà ní okú tó wọ́n jẹ kó wọ́n yà wọ́n mọ̀ pé kú sòrò. Tí ó mọ oúnjẹ ní alájàmbá tí kó wọ́n yà kú mi. Ọlọ́run wa dé àìsàn sí kó lè máa pé kú òyì sí. kò yí sí o. Alájàmbá tí wọ́n wá lọ òun mọ̀ bọ̀. Lọ́mọ wa lọ́wọ́ bọ̀. bàbá mi dá wákà sàlájú. Ẹ̀yọ̀ wá Nabi Muhammad. Asaminu. Oya ká parí ẹ̀. Wa suhbatu liwa'di. Liwa'di. Ẹni tí ó bá bá rẹ̀ lálálẹ́ kan wà ní. Tó ní àdéhùn, tó ní trust. Hatta la yukhlifa liwa'da. Tí èèyàn àlìkáwà ní.
gbogbo ẹni tí bá ti yálì káwà ní ọmọ náà ni o. ọmọ náà ni. amẹ́ni tí ẹ bá yálì káwà ní. fàyínàlì wàdà. ìnẹ́lù wàdà. àlùkáwà ní tẹ́ rí yẹn. ìnàlá àzímọ̀. ọlọ́mọdé ó bá jẹ́ o ẹni àdìgá àdé bá ti jábọ́ lọ́wọ́ oṣù tó mọ náà kó kírun jáwọ́ lọ yóò wọ náà. yóò wọ náà. àtẹ́sírù bọ́ sọ fún ọmọ rẹ̀ kọ́ ọ̀ra ẹ̀ pàlásẹ̀ bọ́ bára ó kọ́ ọ lẹ̀ bọ́ bára nǹkan mi fún tó bá dùn mọ́ níbi ìbá ti pẹ́ pàtẹ́jọ sàdéhùn rẹ̀ ọ lè wọ náà. fa innali wa'da indallahi azimun. àtẹ́sírù wà sídìkù. Òdodo sísọ. Asidigo. Ká mọ̀ sọ òdodo. Fa inna sidiko yahdi ila al-birri. Òdodo a máa tọ̀yàn, a máa sèyàn, a máa fìyàn mọ̀nà lọ sí nǹkan rẹ̀. Wal birra yahdi ila al-jannati. Iṣẹ́ eré sì máa ń jẹ́ yẹn wá ní Gánà ni. Al-ashiru. Ẹlẹ́kẹ̀ẹ́ wá bọ̀. Wal amanati. Wọ́n ní ìgbà fipamọ́ ẹlòmíà lọ́lọ́mọdé òun sórí ìwé àtọwọ́ olówó àtọwọ́ ẹni ọlọ́mọdé kẹta wọ́n iná lọ ń fi tọrọ fún wa. Al amanati. Bàbá kó owó fẹ́ lómi 100,000 yìí tó bá yá mẹ́wàá náà yìí tó bá dá padà fún ọ̀dẹ̀dẹ̀ tó kún fún náà ló gbọ́. Kò ní wí mẹ́. Wal amanatu. Owó lẹ lómi ó sì rí ikú rẹ̀. Allahu Akbar. Wá òun ètí ìní àbọ̀ wá nǹkan mi ni. Wal amanatu. Ọjọ́ tó yá ọgbà pípọ̀ ti yá. Wal amanatu. Alájí ẹ má pè ọmọ láyé yìí tó bá ti rí owó pè yín. Wal amanatu. Kéèyàn ó ní ìgbà trust, kéèyàn ó ní ìgbà fipamọ́, ká ní bìlífù nínú èèyàn rẹ̀. Fàyínàlì àmánàtà. Àmánàtà wí yìí. Lámútàbùkọ̀ bẹ́ẹ̀nà nẹ́ẹ̀sì. Kò sí láàrin àwọn èèyàn mọ́. Ìlà bẹ́ẹ̀nà àkàrà. Àwọn díẹ̀ ni wọ́n ní àmánà ní sí o. Allah. Àwọn èèyàn lámánà máa ní sí o. Òsọ́ rẹ̀ tàbí ẹlẹ́bi tìyàwó rẹ̀ níṣẹ́ yóò yọ ọdọ rẹ̀ ní ilé ìyá mi. Ọgbà ìlàlejò òsílẹ̀ máa ní sí. Wọ́n gbà ìlàlejò mọ́. Náà kọ́ ni mo pé kọ́ kírun kò jábọ̀ nǹkan. Kọ́ yẹn lọ́bíyà kò jábọ̀ nǹkan tó o bá ní wàyí abúlé sí kéyìí tó bẹ́lẹ̀ ọ̀rẹ́ mi gbọ́. Rùwíyà anamurata kanati ma'rufatun bil ibadati. Ọjọ́ máa jẹ́ gbogbo àdúgbò ọmọ ìyá tẹ̀lé ni re. Wọ́n mọ̀ lẹ́ni tí máa ń sinú, wọ́n mọ̀ lẹ́ni tí ṣùgbọ́n, wọ́n mọ̀ lẹ́ni tí máa ń ṣàdúrà. Bọ́bọ̀. Mashhuratun bil jihadi. Ó gbajúmọ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, pẹ̀lú jagun fọlọ́, ìpín ọlọ́run, ìṣàdúrà, ó hàn pẹ̀lú ẹ̀ pé àwọn aládùúgbò àdì, àwọn alásọ̀lá fún mi, olùsílọ̀ rẹ̀, wọ́n mọ ìyá rẹ̀ bẹ́ẹ̀. La tatakasalu fi ta'ati Allahi. Látàwí yìí kì í sọ̀rọ̀ jù níbi iṣẹ́ tọ́lọ́run. Kátó wí kátó bọ̀ ẹ báyà yìí wá níbi iṣẹ́ ọlọ́run ní bọ́ọ̀rọ̀. Fa idha janna al-laylu. Bó bá wá ṣe gbogbo ẹ̀tẹ́ tó bá tún di lóru ìyá tí sọ̀rọ̀ rẹ̀ yìí. Tatanafali. Yóò yẹ nẹ́bílà tí yóò fi mọ̀ ní. Wa tatadarra'u ila Allahi ta'ala. Wọ́n tàtà dọ̀. Darrahu ila Allahi ta'ala. Ó tún bá dúró ṣe. Ó bá yẹ nẹ́bílà tí yóò tún máa pọ̀ ọlọ́run ló kọ́ ti jẹ́ náà. Hatta yaqula an-nasu ana waliyatullahi. Yaqulu an-nasu ana waliyatullah. Àdúgbò. Àwọn ti máa pé wòlíì ọlọ́run lélẹ́yìn. Ee wòlíì Ọlọ́run rè. Ọkùnrin ó máa jẹ́ wà líyù. Obìnrin ó máa jẹ́ wà líyù. Waliyatullah. Gbogbo yẹn ti wá mú arákùnrin pé àkòlí ọlọ́run. Wòlíì ni. Ẹni ọlọ́run rè ẹni rè má bọ̀. Wa yukrimu an-nasu. Bàbá ti rí obìnrin bíi díẹ̀ wọ́n pọ̀ ní. Wọ́n tẹríba fún. Ọkùnrin bíi díẹ̀ wọ́n pọ̀ ní. Wọ́n máa ṣe máraba. Mọ́rí àbá rẹ̀. Wọ́n ń gbé tóbi wọ́n yẹ. Wa yatlubu minni du'a. Wọ́n bá tún rí. Wọ́n tẹ̀wọ́ sí lọ́dọ̀ ẹ máa bẹ̀ náà. Ṣàdúrà fún wa. Ṣàdúrà fún wa. Ìyẹn òṣèlú náà mọ́. Ìyẹn òṣèlú náà mọ́. Èyí ti ń pọ̀ náà. Ti gbé rẹ̀. Wọ́n máa pọ̀ ẹlẹ́wẹ̀. Fanamat wa sami'ati fi manamiha. Obìnrin tí mo ròyìn bí mo ti ròyìn, ó wá sùn lé rẹ̀.
وسمعت ẹ wá ń gbọ́ ohùn kan lójú oorun wípé إنك من أصحاب الشمال bọ́ tí bí gbogbo àwọn èèyàn ṣe ń hẹ́lì rẹ pẹ̀lú sẹ́tán ló pọ̀ ń ṣeun àpòsì lọ́tòsí lójú àlìkè àmọ́ ọ̀ ní sí lápá ọ̀tún. Òní sí lápá ọ̀tún bọ́ sí ilé ìlú. ohun yẹn ń sọ fún bẹ́ẹ̀. لا ترون الجنة حتى تدخلها ohun yẹn sọ pé ọ̀ ní gbọ́ owó àlìjẹ́nà débi gbọ́ owó Débi àlìjẹ́nà. pé ó wọ bẹ̀. ọ̀ ní rí àlìjẹ́nà débi pé ọ̀ wọ àlìjẹ́nà ọ̀ ní gbọ́ owó rẹ̀. Ó ti yé nìyẹn. bọ́bọ̀ لأنك ìwọ لم يكن فيك خلق جميل àwọn èèyàn rí pọ́ǹsì lọ́ọ̀ni wọn àmọ́ pọ̀ níwà rí. Àwọn pọ̀ níwà rí. wọ́n rí pọ́ǹsì yẹn ní nábìlà ní ọmọ pọ̀ níwà rí. Àwọn pọ̀ wọ́n rí níwà pọ́ǹsì rí. ọ̀n ṣiṣẹ́ ọ̀n jẹ́ bí èèyàn rẹ̀ ní ọmọ pọ̀ níwà rí ní kọ̀rọ̀. bọ́bọ̀ وكل هذه العبادة gbogbo nábìlà rẹ̀ gbòòrò tó ń tún gbogbo àwẹ̀ tó ń gbà yẹn. مردودة إليك ọ̀hún yẹn sọ fún ọlọ́wọ́ ní gbà lọ́wọ́ rẹ̀ ọ̀sùn orí ibú ni ọlọ́wọ́ ní gbà. bọ́bọ̀ عن أبي هريرة قال ọ̀rọ̀ ń wá ṣèlédé àdìsí àbúrò rẹ̀ ta pé سئل النبي ọlọ́lẹ́bí àná Muhammad wípé يا رسول الله ṣé ọlọ́run إن فلانة arábìnrin kan táàrí abẹ́bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ anábì تقوم بالليل àmàdìdé lọ́rùn ọmọ yẹn lẹ́bílà وتصوم ní النهار ma fi gbàwẹ̀ ọlọ́lẹ́bí ànábì pa arábìnrin kan bẹ́ẹ̀ a máa وتصلي kírun a máa gbàwẹ̀ a máa yọ sàká a máa ṣiṣẹ́ rẹ̀ وتتصدق a máa ṣe sàrà إلا أنها تؤذي جيرانها a máa ń ta màmá ládùúgbò ni pé ọ̀rọ̀ ẹnu lè dá تؤذي جيرانها ẹ máa ba àtàwọn èèyàn jẹ́ ládùúgbò a máa sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti. Pẹ̀lẹ́ nù. بلسانها pẹ̀lú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ قال النبي wọ́n yóò fọ́ anábì lẹ́yìn mẹ́ta ọdún wọlé Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. لا خير فيها arábìnrin kò sọ àgọ́ ọlọ́run lára rẹ̀ فهي لا خير فيها gbogbo bàdà tí ń ṣe wọn lọ́wọ́ owó rẹ̀ لا خير فيها ń ṣe dànù ni. فهي من أهل iná níbi tí ó jò kó sí méjì. ẹ dákun torí ọlọ́run Torí Ọlọ́run. ọmọdé ẹ̀dẹ́ ta ṣe yẹ mọ́ fọ̀rọ̀ ọkùnrin bàjẹ́. ẹ̀dá aládùúgbò ẹ̀dá nulẹ̀. Ẹ̀dá aládùúgbò ẹ̀dá nulẹ̀. ìwà mẹ́rin wá ní ẹbí wà ní Ghana nù. Ìgbà mẹ́wàá ní àbí máa wà lùjá náà nulẹ̀. àtẹ̀bí àti yọlọ́wọ́sà ṣe rọrùn fún wa. Ọlọ́mọdé àṣẹ ní ọ̀rùn fún wa. àmín ẹlẹ́bẹ̀ẹ́ta.